Ẹ̀yin tẹ́ ń bá wa wo àwọn fídíò wa, thank you so much. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín for the likes, for the share, for comment and everything. Ẹ ṣé púpọ̀. Mo tún ti gbé tuntun wálé ni o. Alhaja Lizzy ti gbẹ́nu sí mic lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Eléyìí tún yàtọ̀ o. Ẹ jẹ́ a jọ wò ká jọ kọ́gbọ́n bẹ́ẹ̀, ẹ jẹ́ a pàdé ní comment section. Kó ní kálukú sọ opinion tẹ̀ lórí nǹkan tí Alhaja sọ nínú fídíò yìí. Bẹ́ ṣe ń bá mi wò, kẹ́ máa bá mi share, kẹ́ máa bá mi like. Ẹ̀yin tí ẹ dẹ̀ tí subscribe, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ subscribe button yín, kẹ́ dẹ̀ tẹ notification button yín. Ọwọ́ tẹ fi ń tẹ gbogbo àwọn button yìí, ẹ jọ̀ọ́ lágbára Ọlọ́run ẹ ní fi gbọ́mọ sí. Ẹ ṣé púpọ̀. Àgbàlá Adépọ̀nbọlẹ̀, ẹ jẹ́ kí n play lára àwọn fídíò àmọ́ àṣemú kọjá àyè mi. Ọdún yẹn ni mo mọ̀ pé Àgbàlá Adépọ̀nbọlẹ̀ kò yàtọ̀ sáwọn Gistlover. Ẹ jẹ́ ń wá àwọn show yẹn lọ. Ó wà ń bíbà ìbíbà tí mo fi ṣètò abíamọ. Ọlọ́run má jẹ́ àṣìṣe láyé. Ìdí nìwí. Ẹ máa gbọ́. Fídíò yẹn pọ̀ o. Fídíò yẹn pọ̀ o. Fídíò yẹn pọ̀ o. Ọlọ́run má jẹ́ àṣìṣe. Ọlọ́run social media. Ẹ fẹ́ kó wọlẹ̀. Ẹ máa gbọ́. Ẹ fẹ́ kó wọlẹ̀. Ẹ fẹ́ kó rí ẹni ẹ̀rí. Ẹ máa gbọ́ o. Ẹ fẹ́ kó wọlẹ̀. Ẹ fẹ́ kó wọlẹ̀. Ẹ fẹ́ kó rí ẹni ẹ̀rí. Ṣebí lẹ́yìn tí mo sọ fún Gébú, ṣebí lẹ́yìn Wednesday ni Gébú ṣe wá mú ìwé ilé ẹ̀ lọ lọ́jọ́ Friday. Am I making sense? What if I did not tell Gébú on Wednesday pé Gébú get the document? Of course, when Gébú ò ní document yẹn, he must have gathered the document within the Wednesday, Thursday, and he took it to Alhaji Oriyomi's office on Friday. Ẹ máa gbọ́. Ṣọpẹ́ ẹ máa wo orú olórí burúkú Fúnmiláyọ̀ Adédèjì kí ẹ lè bá rí pé ohun tí wọ́n ń ṣe fún yàn ara wọn ò gbà. Mo ti sọ fún yín 2019 mo lẹ́ni tẹ́ ẹ bá péjọ tẹ́ ẹ ń ṣépè fún tó bá wùwà ní ìwà àdúrà níwájú Ọlọ́run wọn lá máa lọ sókè, ṣùgbọ́n ẹ gbọ́n, ẹ ti wáyé wá wòran ẹgbẹ́ yín orí burúkú ti bá yín múlẹ̀ bí ẹgbẹ́ iṣu. Ẹ gbọ́n. Pépà lélẹ̀. You were being pinned. Ẹ̀yin tẹ́ attack Lizzy, ẹ̀yin gbogbo lọ̀tá Gébú. Pépà lélẹ̀. Torí pé àṣírí tí mo sáré fún pé anybody tó bá kọ́lé fún go and get document, go and get this, inú yóò dùn pé mo fún láṣírí yẹn. Inú yóò dẹ̀ dùn pé mo tú àṣírí òkété. Mo wá wọnú ṣọ́ọ̀ṣì Gébú láti ṣàbúrú fún Gébú. Inú yóò dẹ̀ dùn wípé mo tú àṣírí pé wọ́n 800,000 náà gbé fún Gébú Àgbàlá Adépọ̀nbọlẹ̀. Òun náà fi wọ gbogbo WhatsApp group ẹ̀. Wọ́n fi change WhatsApp group ẹ̀. Má jẹ́ kí kíní yẹn kanlẹ̀ mú bẹ́ẹ̀ ni. Wọ́n fi sọ gbogbo Christian WhatsApp group ẹ̀. Wọ́n bá sọ di bully Christian WhatsApp. Ọlọ́run má jẹ́ àṣìṣe ṣe. Ẹ já máa gbọ́lọ̀. sponsor òkété wá sífẹ̀ ni because fídíò yìí àti Wednesday ni later ṣe trend ẹ̀ ní Wednesday torí ẹ mọ̀ pé àṣírí wà ń bẹ̀ tí Gébú lè fi sáré save orí ara ẹ̀. Ẹ mọ̀ pé àṣírí wà ń bẹ̀, ẹ já máa gbọ́lọ̀. Let their family sign, take their pictures, post it on the wall. If I get a lawyer, you are going down. You are going down. Get a lawyer. Mo dẹ̀ fún lẹ́sìpọ̀. Lọ má jẹ́ aṣọ́re ṣe. Àgbàlá Adépọ̀nbọlẹ̀. Wo ogúgú dá sọ ogúnmi àbó ogúnmi. Ogbó lọ́wọ́ òkété àbó ogbó. Ọlọ́kété náà ti ń ṣe ṣòfò ẹ̀. Pẹ̀lẹ́ mo sọ fún ẹ̀. Ṣórẹ́dà tó bá ti wà láyé. Bí mo ṣe wà mi ní ìrètí kankan látọ̀dọ̀ oníbàárà. Mi ní ìrètí kankan. Ẹrù páwa náà, ẹrù pa lówó lọ́wọ́. Bàbá lówó lọ́wọ́ a ní máa tèkó bọ́ sí Ìlọrin bọ́ sí Àbújá bọ́ sí Port Harcourt lórí cyberspace mi tí ì rí ẹni tó ní ìgbìyànjú tó mi tí ì rí tó ní ìgbìyànjú tó dẹ̀ ka ọwọ́ kanjú ẹ̀ tó ka oyoyoya give me another one, give me another tumbler. Mi tí ì rí ebe ẹ ṣáà rí mi lánàá abẹ́ rí mi lánàá ebe rí iye ìlú tí mo lọ lánàá everyday ni mò ń pààrà Ìbàdàn s'Èkó láàárín hours tí mo fi ń pààrà Ìbàdàn s'Èkó yẹn ẹ mọ iye òkúta rí létí títì ẹ mọ iye accident tẹ́jẹ̀ máa ṣàn ẹ mọ iye orí tó máa sá lọ sọ́tún tí mọ́tò máa sá lọ sósì
inú àforífojì ikú kébi má bàa pa wá láti ń lọ sẹ́kọ̀ọ́ láti ń lọ sí Ìbàdàn inú ẹ̀ lẹ ti máa gbéwò jáde lẹ ti máa bẹ̀rẹ̀ èpè inú ẹ̀ ní bí ẹ̀yin 1 billion lẹ ti dáwọ́ jọ léèyàn kan ṣoṣo lórí. Imagine ní everyday kéèyàn máa lọ Èkó Ìbàdàn Èkó Ìbàdàn Èkó Ìbàdàn everyday kò dẹ́ ń ṣe pé ó lọ jẹ pẹpẹ súùpù o a ṣiṣẹ́ ń bàdàn a ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ìwọ náà pààrọ̀ Ìbàdàn àtẹ̀kọ́ ìwọ náà tiẹ̀ kọ́kọ́ ṣọ̀sẹ̀ kan káwò lọ sẹ́kọ̀ọ́ má ṣiṣẹ́ kankan kò máa lọ sẹ́kọ̀ọ́ Ìbàdàn Èkó Ìbàdàn ìwọ kò máa lọ Èkó ni mo ti jí láàárọ̀ yìí Àbújá ni mo wà yìí Ìbàdàn mo ti jí lánàá gbà tó máa dọ̀sán mọ́rọ̀lẹ́ mo ti dẹ́kọ̀ the same thing jẹ́ta Èkó àti Ìbàdàn Èkó àti Ìbàdàn Èkó àti Ìbàdàn inú ẹ̀ máa lọ Port Harcourt máa lọ gbá máa lọ àwo gbogbo àwọn nǹkan tí mo fi ń ṣètìrìọ̀ ẹ wá jókòó sórí social media ẹ wá ń gba donation ẹni tẹ́ ẹ̀ lè parọ́ mọ́ kò tíì sí ẹni tẹ́ ẹ̀ lè bá titi ẹ̀ jẹ́ kó bí n bá lanu ṣépè fún yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dìde ogun sí mi èpè ti jẹ́ titi mi kí n má lanu kí n má ṣépè fún yín rárá èpè ti jẹ́ ti yín ẹ wá sọ Yorùbá community ẹ sọ dẹgbẹ́ oníbàárà ìran Haúsá ni mo mọ̀ tó ń gbá abọ́ ayọ́ abọ́ ayọ́ Yorùbá ń sìn ó wá worst wọ́n wá kó yín sí WhatsApp group torí 10,000 lóṣù ẹni tẹ́ ẹ̀ lè ṣépè fún kò tíì sí ẹni tẹ́ ẹ̀ lè pa torí 10,000 lóṣù inú WhatsApp group tán kó yín sí kò tíì sí ẹ mẹ́nu ẹ fi tẹ́ńbẹ́lú èèyàn ẹ bá yí àwọn èèyàn jẹ́ ẹ parọ́ mọ́ wọn ẹ takò wọn. Agbala Dẹ́pọ̀n bólẹ̀ ẹ bá wí bó ṣe yẹ kẹ́ ẹ bá wí èmi ò wá bí láti wá gbèjà ẹlẹ́dàá mi ò ní jẹ́ ń gbèjà ta èmi tí mo pè ẹ́ lémi kan ìwọ kan Agbala Dẹ́pọ̀n bólẹ̀ téèyàn bá ń ṣe iṣẹ́ social media ó gbọ́dọ̀ ní òtítọ́ ẹ jẹ́ ń sọ̀tàn ara mi fún yín ikú ló máa pa ẹ́ Mariam Babátúndé bó o ṣe sọ pé rest ni ó ò ní ṣe júùnù ìwà àtìyábọ̀ Alice Òjó tọmọtọmọ yín ìwọ lórí burúkú jákujàku. Now ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín ṣe rí social media ibi ẹlẹgẹ́ ni social media ibi ẹlẹgẹ́ aṣọ tí mo gbé dání kò dẹ̀ wá wọ́n o kò wọ́n ṣe rí office line tẹ máa pè sídà kẹ́ pé office line wa tó wà lẹ́kọ̀ọ́ àbí kẹ́ pé hotline tó wà l'Abuja hotline tó wà l'Abuja land phone ní wà wájú mi ẹ dẹ̀ lè wọ WhatsApp ẹ ṣé WhatsApp ẹ ní data ṣe rí the best thing ni pé ẹ pé office line mi lẹ́kọ̀ọ́ ẹ pé WhatsApp office line mi lẹ́kọ̀ọ́ tẹ bá pé direct line yẹn phone tó wà lọ́wọ́ Àríkẹ́ tẹ bá pé direct line yẹn tí ò bá lọ ẹ pé WhatsApp ṣó ti yẹn ẹ kọ bá mi mọ̀ǹchì ẹ gbogbo olóríire tó máa jẹun ọmọ ẹ̀yin ni kẹ́ bá mi raṣọ lálẹ́ ṣórí tó bá ti rí aṣọ tó láì tí owó ẹ ò bá ka ìwọ máa da ìwọ kò deposit lálẹ́ tó bá ti deposit máa yọ sẹ́gbẹ́ kan máa forúkọ ẹ̀ sí máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ white ni mo ṣe ń gbé jáde gèlè yìí lẹ́tìkẹ́ Agbala Dẹ́pọ̀n bólẹ̀ láwà ṣe rí eléyìí ó fún wa ní vibes nǹkan tí mo wọ̀ ó ti eyín tó bá dẹ̀ pé tọrùn mi náà mo ṣe lẹ́yọkàn ó ti eyín white yẹn ti tó gbé mi débẹ̀ jẹ́ ń faṣọ ńláńlá hàn àbí kí n jẹ́ ká dágbà mi jẹ́ ń dágbà mi kí n tó faṣọ ńláńlá hàn jẹ́ ń dágbà mi aṣọ grey tó wà ń bẹ̀rẹ̀ fi hàn tẹ́ bá ti ráṣọ tẹ́ ẹ like ẹ sọ fún mi gbogbo èèyàn kan ló like aṣọ tí síkùn wà ń bẹ̀. ẹ gbọ́ mi ẹ gbọ́ mi èmi ti blọọkù pápá anything tó o bá ti fẹ́ mọ̀ǹtì ẹ̀ anything tó o bá ti fẹ́ kọ mọ̀ǹtì ẹ̀ àwọn white ni mò ń gbé jáde.
ẹ gbọ́ mi nǹkan tí mi sọ fún yín, ẹ gbádùn mi. Mo rí ọwọ́ tí wọ́n gbé pẹ̀lú ọkùnrin. Ẹ jẹ́ kí n sọ àṣírí mi fún yín tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan. Ẹ jẹ́ kí n sọ fún yín. Ṣé ẹ mọ̀ pé mo máa ń polówó aṣọ lórí, ẹ má bínú ẹ̀yin èèyàn mi, àwọn olórí burúkú ọmọ. Ẹ mọ̀ pé amrọ̀bà ní Ìyábọ̀ Òjó, ó lè ají airport, olórí gbígbẹ bí orí èdè, olórí burúkú ní Ìyábọ̀. Tí wàá Tọ́pẹ́ mi ní wá ẹtì inú ayé ṣí ọkọ mi, ó ti bá mi fi ọ́fíìsì line mi sí pẹ̀lú phone number. Tí wàá Tọ́pẹ́ ó ò ní gbọ́mọ sí. Ọwọ́ tó fi bá mi pin ní ọ́fíìsì line mi yìí wàá fi gba lẹ́tà ayọ̀ kóṣù yìí tó parí. Ṣàmì kò gbé tó ẹ̀mí, ó ti bá mi pin ní ọ́fíìsì line. Ṣé orí social media ó dùn polówó ọjà, ṣùgbọ́n ṣe rí social media tẹ́ ń wò yìí, social media tẹ́ ń wò yìí, mo ń bọ̀ ẹ máa wo orí ti. Ìyábọ̀ Òjó ni màmá ẹ̀ ya wèrè for 30 years. Kò sí inú tàn pé yá mi ya wèrè. Ṣé rí ọjà tá à ń polówó lórí social media yìí, ẹlòmíì bẹ́ẹ̀ rajà nítorí pé ó fẹ́ fẹ́ràn, ẹlòmíì bẹ́ẹ̀ rajà nítorí pé ó fẹ́ràn. 75% àwọn tó ń bẹ́ẹ̀ rajà lórí social media yìí wọ́n wá fẹ́ràn mi. Bá mi ṣe advert, ò ní rí ìbànújẹ́, wá gbélé lọ. Aṣọ tí mo fẹ́ gbé jáde yìí, ó ní gèlè, ó ní shoe and bag. Aṣọ ńlá nílé yìí. Ẹ mọ̀ pé mi náà ní, ẹ mọ̀ pé mo nírú ẹ̀. Ṣùgbọ́n tí n bá fẹ́ fún yín, màá change gèlè yín, màá change shoe and bag yín. Ẹ̀yin náà mọ bó ṣe ń lọ. Pure ńlá nílé. Ó dẹ̀ ní kọ́lọ̀ tó fine, kọ́lọ̀ ẹrẹwà tó pọ̀. Ẹ gbádùn mi. Ṣé rí tí n bá ti ń gbé àwọn aṣọ yẹn sára tó bá fine, ẹ sọ pé ó yọ̀ wọlé àbí ó fi tọ́ sí. Ṣé rí lálẹ́ yìí, mo fẹ́ sọ wọn kan fún yín. Ṣorí tó bá ń polówó ọjà, gbé kíní ẹ̀ sàn kó bá mi káṣọ white kúnlẹ̀ before anything. Tó bá ń polówó ọjà lórí social media yìí, 75% àwọn tó wá bẹ́ẹ̀ rajà wọ́n wá tọ́jà ni. Akínọlá mi ní white. Ọlọ́run á bá mi fi àwòrán ẹ̀, á bá mi lọ fi wọn aláàánú ẹ̀. Bá mi pe Àríkẹ́ pé mo ti bẹ̀rẹ̀ promo. Bá mi pe Àríkẹ́ pé mo ti bẹ̀rẹ̀ promo. Mo mọ̀ọ́mọ̀ wá dúró síbí ni, mi ì fẹ́ jókòó ṣe show, ẹ jẹ́ n dúró báyìí. Ẹ gbọ́ mi, ó yọ̀ wọlé àbí mi ní wá yín tì. Ṣé rí tí n bá wá fi tọ́ sí, tààràtà ló máa wọlé kanlẹ̀. À ń lọ sọ́dọ̀ Àgbàlá Dẹ́pọ̀n Bólẹ̀, wọ́n jẹ́ ń sọ àṣírí fún yín. Kí ni mo máa ń ta? Mo máa ń taṣọ, mo máa ń ta gold, mo máa ń ta ilé, mo máa ń ta ilé. Ó wá tó time kan, mo bẹ̀rẹ̀ sí ní polówó California Paradise City. Mo bẹ̀rẹ̀ sí ní polówó California Paradise City. Ṣé rí gbogbo ìgbà tí mò ń polówó California Paradise City ni ọkàn ọ̀tá mi ò balẹ̀, ọ̀tá mi ò lè sùn, ọ̀tá mi ò lè wó, ọ̀tá mi ò lè jẹ. Èmi àtọkọ mi, ọkọ mi máa ń sọ fún mi pé farabalẹ̀, máa ní mi ìfarabalẹ̀, tèmi yé mi. Téèyàn bá ṣèpolówó lórí social media, Ọlọ́run nìkan ló lè gbàyàn kéèyàn má bọ́ sọ́wọ́. Stress yẹn pọ̀. Ó ní project kan tá à ń ṣe lọ. Nígbà tá a get to know pé a ní láti san àwọn owó kan fún ìjọba. Ẹ gbọ́ mi, a ní láti san àwọn owó kan fún ìjọba. Nígbà tá a máa acquire property yẹn gbà yẹn, ọ̀tọ̀ ní nǹkan tán sọ fún wa. Nígbà tá a acquire property yẹn tán, brother mi kan ló já mi sí pé ibi tó ń tà yìí, ilẹ̀ yìí ó pọ̀, ó kọjá rádaràda. Ìwé wo ló wà lórí ẹ̀? Mo ní ìwé wà lórí ẹ̀. Torí nígbà tí mo lọ wò ó, wọ́n sọ fún mi pé ó yọ̀ wọlé. Àṣé wọn ò fi tọ́ sí, aṣábolíkì náà fi sí.
aṣàbòlí kí ní ọ́fíìsì létà tí wọ́n padà lọ́wọ́ sọ pé wọ́n float ní ilẹ̀ yìí o tá a bá fẹ́ kó yọ̀ wọlé àfi ká wá rí gọ́vnà tẹ bá láìkẹ́ mọ ègbè dání èmi náà ní irú ẹ̀ ẹ mọ̀ ń ṣe ẹ sẹ́ǹdẹ̀ sí mi but shoe and bag àti gèlè ọ̀tọ̀ ni màá fún ẹ jẹ́ fún yín gèlè kan ṣe rí gèlè yìí gèlè yìí lẹ máa lò sí gèlè tẹ máa lò sí lélẹ̀ ẹ wò ó dáadáa ẹ wo gèlè yẹn ṣe rí pé kọ́lọ̀ yẹn wà ń bẹ̀ but eléyìí project kọ́lọ̀ yìí project ẹ ti rí ẹ̀yin tí Instagram ṣe rí dáadáa ṣá ẹ ti rí gèlè tí máa fún yín sí ẹ jọ tẹ bá láìkẹ́ bóyá wà yìí kùpí ọ̀la ni o ẹ rọra rà ẹ lè máa dáwọ́ ẹ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ́fíìsì náà mi lélẹ̀ tẹ́ ẹ bá rí mi pè ẹ ní ẹ rí mi pè ẹ mi kọ́ làríkẹ́ ṣe then the munch cloth send to Ramo ẹ jẹ́ ń yọkẹ́ o ṣẹ́rí ọlọ́run fún èmi ní ẹ̀bùn kan ẹ sọ pé ẹ̀bùn kìnnì tó bá di ká múra ní Nàìjíríà yìí tó bá jẹ́ pé ká múra ká mú tòmáṣì tó jiná ní Nàìjíríà tá a wà yìí tó o bá ti raṣọ lọ́dọ̀ Lizzy Anjorin èyí tó kù àkísà ló wọ̀ láàrin èmi àti má pariwo má polongo má palantia tó o bá ti ra complete outfit ẹ lọ́dọ̀ mi wàláhì ò fi tọ́ sí tó o bá dẹ̀ ti fi tọ́ sí injúrì ló máa gbé wọlé àbí tó bá le koko ṣé kò ń ṣe injúrì irun ẹkùn ẹlòmíì bí iron sponge ni tó o bá ti fi tọ́ sí injúrì ló máa gbé wọlé tí wo bá ti fi tọ́ sí injúrì ló máa tí o bá fi tọ́ sí kí ló máa gbé wọlé tó o bá fi tọ́ sí kí ló máa gbé wọlé ẹ táìpù kí ló ń ṣe yín báyìí ọ̀rọ̀ gidi la wá sọ lálẹ́ ẹ dẹ̀ wá ń wò báyìí tó o bá fi tọ́ sí kí ló máa gbé wọlé kí ló máa gbé wọlé Fàyídà tún mi ní wáìtì Queen Mercy mi ní wáìtì tó o bá ti raṣọ lọ́dọ̀ Lizzy Anjorin tó o ra complete outfit ẹ lọ́dọ̀ mi injury ló gbé wọlé injury ló gbé wọlé torí nǹkan tó máa fi parí iṣẹ́ iron sponge ni tó bá dẹ̀ ti lè gbé iṣẹ́ iron sponge wọbẹ̀ injury burúkú ni injury ló gbé wọlé àmọ́ tó bá jọ́dọ̀ Lizzy Anjorin ló ti raṣọ kí ló máa ṣẹlẹ̀ tẹ́pọ́dọ̀ Lizzy ni kí ló máa ṣẹlẹ̀ ó máa yọ̀ wọlé kanlẹ̀ torí mo máa fi tọ́ sí ìtọ́ tí mo fẹ́ fi sí rẹ̀ ó yọ̀ wọlé tó ò bá raṣọ lọ́dọ̀ mi ó lè ríru gèlè yìí bó ló ti fẹ́ rí ibo ni wọ́n ti fẹ́ ríru gèlè yìí ó rí gèlè tí mo mú dání ni rẹ́gúlà ló pe eléyìí ni ó rí bó ṣe rí ni kí ni mò ń bá yín sọ lọ ẹ̀yin èèyàn mi ó cost mi ní owó gbogbo project tí mo line up ká sọ pé bóyá mo line up project mẹ́jọ mi ò rí kankan ṣe nínú mẹ́jẹ̀jọ nítorí kí ni kí n lè bá deliver ilẹ̀ fún àwọn tó ralẹ̀ lọ́wọ́ mi èyí tèmi àti Adéorí mi ta fi ṣe meeting back and forth á tó 3 months mo wá sọ fọ́kọ mi mo ní ìbàjẹ́ ọjọ́ kan ò tán lógún ọdún ìbàjẹ́ ọjọ́ kan kò tán lógún ọdún mo ní sórí àwọn tó rí tí mò ń polówó ọjà fún yẹn mo ní tí bá ń ṣe ṣó èèyàn mélòó ló ń ṣí àì gbogbo ìgbà tó ń ṣe ṣó fún mi èèyàn mélòó ló dúró tì mí mo fẹ́ kó o mọ̀ wípé àwọn tó ń wò mí 90% ọ̀tá ni wọ́n. kí ni mo sọ fún yín 90% ọ̀tá ni wọ́n. àwọn tó ń wò mí. èmi ò dẹ̀ mọ̀ fake life lò. mi mọ̀ fake life lò.
lára àwọn tó wá bá mi rajà ọ̀rẹ́ lẹ́lòmíì tó ti pasẹ̀ ọ̀rẹ́ tó ti pasẹ̀ abiyamọ tó bá mi rajà mo ń bọ̀ gbé grey yẹn fún mi aṣọ wà tí màá fi hàn yín lálẹ́ ó láìkì kí n gbaṣọ lọ́la tí mi ò bá gbaṣọ lọ́la nínú grey yẹn grey and gold orí ẹ pé wọ́n wá gbáṣọ fún mi láti ẹ̀fọ́ àwọn aṣọ mi bẹ́ẹ̀. Thank you. Ṣé ń gbọ́ mi? Tí n bá ṣe ṣó èèyàn mélòó ló ń ṣe à? Tí n bá gbọ́jà kalẹ̀, àwọn 10% tó ń ra yàn, wọ́n powerful ju 90% tó jẹ́ ọ̀tá mi tí ò rówó ra nǹkan tí mò ń ta. Ṣé ti gbọ́? Toban in Akure said, I once hate you, but not anymore. Mi ní wáyé ti yá mi. Ṣé mọ̀ pé tí mi bá máa explain side of my own story, ẹ ṣì máa hate mi lọ. Ọlọ́run ló ní kí n máa sọ̀rọ̀, Ọlọ́run ló ní gbóhùn sókè. Gbogbo yín tẹ́ ti fìgbà kan, tẹ́ fi kórìíra mi, àmọ́ tẹ́ ti listen sí òtítọ́, tẹ́ ti fẹ́ràn mi. Àwọn ọmọ yín á pàdé aláàánú. Ẹ ní pàdé èèyàn bí Ìyábọ̀ Òjó nínú ìrìn àjò ayé yín. Àwọn ọmọ yín ò ní ṣàgbákò Ìyábọ̀ Òjó nínú ìrìn àjò ayé wọn. Ẹ gbọ́ mi, gbogbo yín, ẹ̀yin kan wá wà, ẹ fọjọ́ kan hate mi rí. Láti dé wọn tẹ́ ti lọ́ọ̀fù mi, ṣì lọ́ọ̀fù mi títí ti sìn. Ṣé rí irú ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ yẹn? Aláàánú yín kò ní fi ọjọ́ kan kọ̀ mí sílẹ̀. Ọ̀run á bá mi rán àánú sí yín. Ẹ ṣàmì. Ṣé wá rí ẹ̀yin tẹ́ ń bá mi rajà yálà ọjọ́ ta, yálà ọjọ́ rẹ̀. Ṣé orí ibi tó ti ń mú owó tó ti ń bá mi rajà? Ilé alákàn ò kì í gbẹ. Ọ̀dà itó ò kì í dá ẹnu. Ọjọ́ tó mi bá padà lẹ́yìn ẹja lẹja ń tẹ́ ò ní tẹ́. Gbogbo omi tútù, omi tó bẹ́ ẹ lára mu nínú ayé kò ní tán lẹ́yìn rẹ̀. Gbogbo owó tó ń bá mi rajà. Ẹ̀yin kan wà ẹni dókítà mo fẹ́ máa dáwó mi ni o. Owó ò kì í tẹ́. Owó kò kì í tẹ́. Gbogbo yín tẹ́ ń bá mi mú owó báyìí tẹ́ ń rajà lọ́wọ́ mi ẹ ní tẹ́. Àwọn ọmọ yín ò ní tẹ́. Sórí kọ́lọ̀ tí mo gbé dání kọ́lọ̀ tó scars ni. Sórí aṣọ tí mo gbé dání 5D ni. Tó bá wo flower yẹn wà rí pé kò lẹ̀ mọ́lẹ̀, flower yẹn gbẹnu sókè. Tó bá wá wo aṣọ yìí wà rí pé tó bá wọ̀ àgàgà tó wáyé pé mi ni mo bá yín rán, tó bá jẹ́ pé èmi ni mo rán fún yín, tó bá wo aṣọ yìí, àwọn kọ́lọ̀ wo ló lè wo aṣọ yìí? Tó bá jẹ́ èèyàn tó dúdú, tó bá jẹ́ èèyàn tó brown, tó bá wá jẹ́ èèyàn tó mọ́ gan-an. Aṣọ yìí kọ́lọ̀ yóò sí fún ẹ tó pupa fẹ́rẹ́fẹ́. Ìdá kó dúdú gan, or kó brown, or kó funfun. Tí n bá wọ̀ ṣe bẹ́ẹ̀ ni bó ṣe rí lára mi. Ó jẹ́ kọ́lọ̀ tí kò common. Ṣé rí embellishment kan wà láàrin ẹ̀, gold náà fi ṣe. Tó bá wọrú aṣọ yìí, wàá wá gbé shoe and bag gold, wàá gbé gèlè gold. Wọn ẹ jẹ́ kí n súnmọ́ yín kẹwò. Ẹ ti rí àárín ẹ̀ bó ṣe rí. Ẹ ti rí. Aṣọ tẹ́ ń wò yóò wà classy. Ó wà very very classy. Ó ti yé yín. Aṣọ àbí ṣe rí lọ́rùn anybody rí? Ṣe rí lọ́rùn anybody? Ṣe rí lọ́rùn anybody? Bó ṣe wà yìí, ó dáa fún ìró àti bùbá gan-an. Ó dáa fún ìró àti bùbá. Ó dẹ̀ dáa fún tẹ́ bá fẹ́ ṣe skirt and blouse. Aṣọ tó rẹwà gidi ni. Lára àwọn kan tó jẹ́ káṣọ yìí rẹwà, ẹ jẹ́ kí n wò, ẹ jẹ́ fún yín ní gèlè fún mi ní gèlè ń bẹ̀rẹ̀. Ẹ tún lè fi coffee brown lówó. No. Ẹ fún mi. Tó bá jẹ́ wípé ẹ fẹ́ fi silver lò, a lè lo eléyìí. A lè lo eléyìí. But best colour fún mi ní gold ń bẹ̀rẹ̀. Wàá rí gold ń bẹ̀rẹ̀. Wàá rí gold, wò fún mi gold tó wà ń bẹ̀rẹ̀. Gold yẹn wà lọ́wọ́ yín bẹ̀rẹ̀. Gold yẹn ojú mi òun náà nìyẹn fún mi. Ẹ wò.
ṣe ti rí ẹ wà àárín ẹ ṣe ti rí àárín ẹ ṣe ti rí àárín ẹ ṣe ti rí àárín ẹ ṣá ṣe rí so nǹkan tẹ máa fi lò lélẹ̀ ẹ wá gbé shoe and bag gold sí ẹ mọ̀ ǹjẹ́ kẹ́ send ẹ̀ sí office line mi ẹ pé office line mi tí kò bá lọ ẹ WhatsApp mi tí kò bá lọ ẹ jẹ́ kí n mọ̀ ṣé ti yẹ yín tí kò bá lọ kẹ́ jẹ́ kí n mọ̀ ṣé ti rí bó ṣe wà yìí aṣọ lè jẹ́ aṣọ tó yẹ pé tẹ bá wọ̀ event kan torí pé kò common torí pé kò regular ẹ máa still show ṣe rí aṣọ tó bá ti common táwọn èèyàn bá ti mọ price ẹ àbùkù ti kàn tẹ bá wọṣọ tí wọn mọ price ẹ ìyẹn ni iye aṣọ tó ti yẹn fún mi láṣọ mi ọ ká gbé àwọn aṣọ wa ń bẹ fún mi ní kọ́pù yẹn náà kí ni mò ń bá yín sọ lọ sáyé fún mi ní pọ́pù yẹn sáyé gbé pọ́pù yẹn wá fún mi kí ni mò ń bá yín sọ lọ nítorí pé orí social media ni mo ti wá polówó ilẹ̀ mi ẹ wá mọ̀kọ́ táwọn èèyàn ń ṣe wọ́n bẹ̀ sí ní dà mí láàmú ṣẹ́rí California Paradise City yẹn kẹ́lòmíì tó allocate ó máa ń tó 7 to 10 years kẹ́lòmíì tó allocate àwọn ẹlòmíì máa ń mọ̀